Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ṣé dáadáa ni mo bá yín. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí o. There's something tí mo fẹ́ sọ látàrí pé etí mi tó ń kún tí gbogbo àwọn ọkùnrin máa ń sọ fún mi pé ìyàwó mi ń sọ pé òun ò dóko, tí bá pè báyìí á máa sọ pé òun ò ṣe. Mo wá discover pé mo ṣe ètò lórí gbọ́n mi sí mọ́jọ̀ lánàá. Àwọn ọkùnrin tó pè wọlé tí wọ́n tó ń sọ the same thing tó ń lè complain yẹn. Ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ọkùnrin yẹn ò lè mọ̀. Wọn ò mọ̀ bóyá ìyàwó wọn nídọ̀ àbí kò nídọ̀. Ìkan nínú àwọn méjèèjì ò mọ̀ bóyá ìyàwó wọn nídọ̀ àbí kò nídọ̀. Wọn ò mọ̀. Ìkan nínú àwọn méjì yẹn kò lè sọ ibi mẹ́ta tó ń lè fara ọwọ́ kàn lára obìnrin tó ara obìnrin lè move. Ó wá jẹ́ kí n conclude pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ń complain wípé ìyàwó yín ń sáfókó. Treat wọn dáadáa, òun ni wọ́n ṣe ń sáfókó. Nígbà tí o bá níyàwó tó o bá lè determine pé ó nídọ̀ kò nídọ̀, number one reason nìyẹn láti sọ fún mi pé o ò handle obìnrin yẹn dáadáa. Number one reason nìyẹn láti sọ fún mi pé obìnrin yẹn lẹ́tọ̀ọ́ láti sọ pé òun ò dóko torí o ò handle ẹ̀ dáadáa. Tó bá handle obìnrin dáadáa, tó bá jẹ́wọ́ tó o mọ̀ nípa ara obìnrin, o ò ní sọ fún mi pé o ò mọ̀ bí tí o ò mọ̀ bóyá ìyàwó ẹ̀ nídọ̀ àbí kò nídọ̀. Ó yẹ kẹ́ ẹ lè fi orí yín ya shape, kẹ́ fobìnrin yín sọ, kẹ́ lè sọ tó bá jí láàrin òru, kẹ́ lè describe bóbó ìyàwó yín ṣe rí. Ìwọ tó lè describe bóbó ìyàwó ẹ̀ ṣe rí, tó lè sọ bóyá ó nídọ̀ àbí kò nídọ̀. Ìwọ tó lè sọ pé bóyá ibi mẹ́ta tán lè fọwọ́ kàn lára, tó mọ̀ bí tí o lè fọwọ́ kàn lára ìyàwó ẹ̀ torí ẹ̀ léyìí, tó lè sọ báwo ni obìnrin ò ṣe ní sá fún ẹ. Báwo ló ṣe mọ̀ pé okó tó bó ṣe ń dogan kì í ṣe pé ó ń dùn. Now, mo wá result lórí wípé there's something tí gbogbo ọkùnrin láti look out fún. Tẹ́ bá fẹ́ mọ̀ bóyá obìnrin ń gbádùn yín àbí kò gbádùn yín. Tóbìnrin bá gbádùn yín, there's something tó ń pè ní green card. There's something tó ń pè ní signal. There must be a green card, and green card tẹ́ láti máa look out fún lọ́wọ́ obìnrin ni wípé tó bá fiddle obìnrin dáadáa, tó bá kẹ̀rẹ́sì obìnrin dáadáa, tí obìnrin bá wà rose débì kan, tóbìnrin bá wà turn down débì kan, obìnrin ló máa sọ fún ẹ, ló máa fa okó ẹ báyìí pé yá máa bọ̀ wá dó mi. Ìwọ sì ń bá ṣeré, bọ́ obìnrin ló máa fa okó ẹ báyìí pé ó yá máa bọ̀. Tó o bá ti receive that green card lọ́wọ́ obìnrin, tó o ti receive signal, tó o ti bá obìnrin ṣeré débi pé kó jẹ́ pé òun ló ń fa okó ẹ pé kó wá dóhun, kó mọ̀ wípé o ò tí ì ṣeré débẹ̀. Kó mọ̀ wípé there is tendency pé kó fẹ́ dó obìnrin yẹn níjọ́ míì, kó pretend kó sọ fún ẹ pé ara ń dùn òun. Ṣé rí pé obìnrin ṣe hush is not enough láti jẹ́ kẹ́ believe pé obìnrin gbádùn okó. Tóbìnrin bá ṣe hush fún ẹ, tó dẹ̀ díjọ́ kejì tó pè é, ṣe bóbìnrin tó ń ṣe hush fún ẹ tó ń fún ẹ ní pressure pé òun gbádùn ẹ, ìjọ́ kejì tó bá pè ó yẹ kó sáré mọ́ ni. Bó o máa pè níjọ́ kejì á máa sá, ó yẹ kó mọ̀ pé òṣì tó ń ṣe yẹn ó ń pretend fún ẹ ni. Ẹ ní láti máa look out for the signal. Ní time yẹn gan, ìwọ gangan wà ti máa expect signal bí obìnrin tó wà in labour tó ti mọ time tó fẹ́ bímọ. Wà ti máa expect green card yẹn torí nígbà tó bá máa fi kọwọ́ bòbò obìnrin wà ti rí pé ó ti wet dé góńgó. Nígbà tó bá máa fi dé wà á rí pé ẹyin ojú ẹ ti ń change. Ìwọ gangan fúnra rẹ̀ wà ní sùúrù fún kó fún ẹ ní signal, kó fún ẹ ní green card yẹn pé ó yá máa bọ̀, mi lè dúró mọ́, máa bọ̀. Tí o bá ti ń bá obìnrin ṣeré, tó o bá ti máa gbọ́ máa bọ̀, mi lè dúró mọ́, ó yá jẹ́ ń dó, ó yá focus sí. Tó o bá ti gbọ́ yẹn, kó mọ̀ wípé o ò tí ì ṣe débì kankan. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ dé tó ìyàwó yín tó nídọ̀, kí mọ bọ́n ṣe ń fi dọ̀ ṣeré. Ṣe rí bí idọ̀ ṣe wà yẹn, bọ́n ṣe sọ pé small penis nìyẹn. Tẹ́ bá fẹ́ bá obìnrin ṣeré lórí idọ̀, ẹ má lọ síbi idọ̀ ẹ̀ gangan straight. Ẹ kọ́kọ́ finger obìnrin kó wet dáadáa. Ẹ kọ́kọ́ bá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ idọ̀ yẹn ṣeré bí àwọn hood tó cover idọ̀, bí àwọn lábíò, àwọn ẹran tó bo idọ̀ mọ́lẹ̀. Ìgbà tẹ́ ẹ máa fi ọwọ́ kan idọ̀, lára àwọn nǹkan tí obìnrin fi lè squirt ni mò ń sọ fún yín. Lára àwọn nǹkan tí obìnrin fi máa pariwo pé mo fẹ́ tọ̀ tó máa ní ó yá tọ̀ yẹn ó fẹ́ squirt ni. Lára nǹkan tí ẹ fi lè achieve ẹ̀ ni pé hood idọ̀ ni kẹ́ kọ́kọ́ bá ṣeré.
awọ ẹran tó support idọ̀ ni kẹ́ kọ́kọ́ bá ṣeré. Last resort ni idọ̀. Lẹ́yìn tẹ́ bá ti fi ọwọ́ finger obìnrin, tẹ́ ti finger tí gbogbo abẹ́ ti tutù, tẹ́ ti fọwọ́ ẹnu jẹ ìhùdẹ, tẹ́ ti stroke ìhùdẹ, tí lọ sórí idọ̀ rárá. Ṣé mọ̀ pé idọ̀ ṣì wà nínú dàbí small penis báyìí. Àwọn nǹkan tó cover idọ̀, àwọn àbúrò idọ̀ tó cover tó support idọ̀ yẹn lẹ máa kọ́kọ́ ti bá ṣeré. Ìgbà tẹ́ bá máa lọ sórí idọ̀, òbò obìnrin ló máa fún ẹ ní signal láti lọ sórí idọ̀. Báwo ni abẹ́ òbò obìnrin inú òbò ṣe máa fún ẹ ní signal láti lọ sórí idọ̀? Inú òbò máa ti wet. Wà á ti máa rí omi yẹn á ti máa ṣàn ní gbogbo sàkání ẹ̀. Wà á ti rí ibi red yẹn, ó ti ìgbà míì ó máa turn blue. Tẹ́pẹ́ ẹ̀jẹ̀ á ti rọ́ sí. Wà á ti rí orí òbò yẹn gangan níbi orí tó house idọ̀ yẹn, ibi hood idọ̀ yẹn tí idọ̀ yẹn wà lábẹ́. Wà á ti rí á ti lé, á ti sanra, á ti wú. Nígbà yẹn ara obìnrin ti ready. Nígbà yẹn obìnrin ti wet. Ìgbà yẹn ló ṣẹlẹ̀ wá fà báyìí kó wá lọ sí orí idọ̀ gangan. Otherwise tó bá kọ́kọ́ lọ sórí idọ̀ gangan tó ṣí gbogbo ẹlẹ̀ tó lọ sórí small penis yẹn gangan, ibẹ̀ yẹn á máa dùn. Kíní idọ̀ yẹn wà sensitive. Idọ̀ gangan tẹ́ ń rí yẹn 8,000 nerves ló ní. 8,000 nerves. So tó bá lọ sórí ẹ̀ straight, sensitivity yẹn kò ní jẹ́ kí obìnrin yẹn gbádùn ẹ̀. Ó ti máa wà too sensitive. Òun náà ṣe máa ń sọ pé bí idọ̀ ṣe dùn tó, bẹ́ẹ̀ náà ló ṣe wà too sensitive. Tó bá dẹ̀ ti wà sensitive, ó máa kan obìnrin ni. So idọ̀ tó bá fẹ́ ṣeré lójú òbò, hood yẹn kọ́ ni idọ̀ o. Idọ̀ wà lábẹ́ hood, ó ní kékeré tó dàbí small penis báyìí tó ó gùn sínú o. Ìta kékeré náà ẹlẹ́rìí tó wà bí small penis yẹn. So má fọwọ́ kàn yẹn rárá tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú obìnrin. Kọ́kọ́ tákù inú òbò ẹ̀, kó finger kó tutù, kó wet dáadáa, kó tákù orí àwọn ẹran tó support idọ̀ tó cover idọ̀ yẹn. Nígbà tó bá ti wet ara ẹ̀ ti sinlé dáadáa, tó wá lọ síbi tó wá bẹ̀rẹ̀ sí ní stroke ẹ̀gbà yẹn lẹ́ máa gbọ́ mo fẹ́ tọ̀. Wàá máa ní kó tọ̀ síbẹ̀. Ó yá tọ̀ síbẹ̀. Mo fẹ́ tọ̀. Tani o tọ̀ síbẹ̀. Mo fẹ́ tọ̀. Máa tọ̀ síbẹ̀. Ó fẹ́ squirt ni. Nígbà yẹn ló lè bá ṣeré. Nígbà tó bá ṣe ńgbà yẹn, ó ti lè dánura tó ẹ̀ẹ̀mejì. But ọ̀pọ̀lọpọ̀ obìnrin nídọ̀. Báwo lobìnrin ṣe máa nídọ̀ tó máa lóhun sáfoko because mọ bó ṣe ń bá ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ní pé àǹtí Yínká ti ní pé idọ̀ ó ní lọ sórí idọ̀ straight. Wàá lọ sórí àwọn iṣan, àwọn ẹran tó cover idọ̀. Wàá fi ọwọ́ ro inú òbò ẹ̀ láìsí èékánná. Wàá wà friendly pẹ̀lú wọ́ọ̀lù òbò ẹ̀. Wàá fìlẹ̀ gbogbo òbò ẹ̀ á ti ṣomi. Ojú òbò ẹ̀ á ti wú bí òkú ńbété nítorí pé ẹ̀jẹ̀ ti rọ́ síbẹ̀, á ti lé pàǹpà. Nígbà tó bá ti lé pàǹpà yẹn, ojú ibẹ̀ yẹn ibi hood tó ti lé yẹn ló máa wá fọwọ́ fẹ̀. Tó bá fọwọ́ fẹ̀, wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sórí idọ̀. So tó bá wà sensitive gan, tí sensitivity yẹn pọ̀ nítorí ara ẹ̀ ti move already. Nítorí pé ó ti wet already, kò ní feel ẹ̀. But tí ò bá wet ara ẹ̀ ò move tó lọ straight sórí idọ̀, ó ṣeé ṣe kó máa feel pain. Ó ṣeé ṣe kó máa dàbí ni pé kò ní feel comfortable pẹ̀lú ẹ̀. Ṣé mọ̀ nígbà téèyàn rin etí tó stage kan, ó máa dàbí pé èèyàn fẹ́ ní gìrì, kò ní gbádùn ẹ̀ mọ́. Ó máa fi torí kíní àwọn nerves tó wà lórí ẹ̀ yẹn, ẹ mọ̀ bíi pé bó ṣe wà lórí ẹ̀ wà highly sensitive. So kò ń ṣe kékeré máa lọ attack idọ̀ straight. Ẹ dẹ̀ look out fún green card. Green card tẹ́ máa look out fún ibi tó o máa ti mọ̀ pé obìnrin ń gbádùn ẹ̀. Ibi tó o máa ti mọ̀ wípé o ti ṣiṣẹ́ débi wípé ìjọ́ mi tó bá pe obìnrin yẹn fún okó àgbà, òun ni wípé tó o bá ti fiddle débì kan, tó o bá ti touch obìnrin débì kan, tó o bá ti bá obìnrin ṣeré débì kan, tó obìnrin bá ti fún ẹ ní signal àti green card. Kí ni signal yẹn? Signal ni wípé a máa fúnra rẹ̀ fọwọ́ fa okó ẹ̀, a máa fà ẹ́ mọ́ra, a máa fúnra rẹ̀ lẹ̀dí mọ́ okó ẹ̀, a máa fúnra rẹ̀ lẹ̀dí mọ́ ẹ. Tó bá wá yá green card yẹn ni pé a wá sọ fún ẹ pé ó yá omi ò lè dúró mọ́, ó yá fokó sí ó yá wá dómi. Tí o bá ti ń gbọ́ tóbìnrin bá ti ń sọ bẹ́ẹ̀, kó mọ̀ wípé o ti touch ẹ̀ dé stage kan tó yẹ pé ara ẹ̀ ti dẹ̀, ó ti wà relax, ara ẹ̀ ti ń wá okó, ó ti fẹ́ kó fi okó sínú òbò gangan. Tẹ́ ẹ̀ bá ti gba green card yẹn, tẹ́ ẹ̀ bá ti gba signal yẹn, ẹ sì máa work lára obìnrin ẹ̀ títí dìgbà tẹ́ máa gba signal yẹn lọ́wọ́ ẹ̀. Nítorí tẹ́ bá work lára obìnrin débi kan tó bá tó stage kan, obìnrin gangan ló máa sọ fún ẹ pé ó yá wá dómi.
obìnrin gangan ló máa dìde ló máa fi okó ẹ̀ ló máa jókòó sórí okó ẹ̀ òun gangan ló máa fi ojú okó ẹ̀ adé okó ẹ̀ máa rin òbò ẹ̀ tó bá tó stage kan but ẹ bá ti gba signal yẹn tí obìnrin pretend fún yín àbí tẹ́ fi pé lójú tí yẹn fi pé ẹ ti bá ṣeré tó ẹ gorí ẹ bẹ̀rẹ̀ sí ní do ó ṣe ṣe níjọ́ mi kẹ́ pé kó sọ pé ó rẹ̀ ń òdókó but ẹ má ẹ̀yin ọkùnrin tẹ́ ń sọ pé obìnrin yín ń sá pàápàá àwọn tó nídọ̀ ọ̀pọ̀ ṣe handle ẹni tó nídọ̀ mo sọ fún yín yẹn ẹ má máa based on your own judgment pé mo ti ready ó yẹ kó ti ready ẹ look out for the signal and the green card lọ́wọ́ obìnrin kẹ́ ẹ tó bẹ́ sórí wọn kẹ́ ẹ tó fi okó sí ẹ jẹ́ káwọn fúnra wọn request ẹ nígbà tó bá ti wà rose tí ara wọn ti dìde tán ẹ jẹ́ kí wọ́n request ẹ fúnra yín lọ́wọ́ yín fún àwọn tí ò nídọ̀ ọ̀tá okó ni wọ́n need the prompting ẹ ń láti máa prompt wọn from time to time ẹ rí pé àwọn tó nídọ̀ wọn kì í sábà àwọn tí ò nídọ̀ kì í sábà wò ta and the reason ṣe rí reason tí àwọn ìyá wa fi gé idọ̀ wa in fairness reason yẹn ní gangan náà ni idọ̀ ń ṣe ẹni tó bá nídọ̀ sexual appetite ẹ máa high libido ẹ máa high àwọn tí wọn ò nídọ̀ ó máa ń lò wọ́n dẹ̀ máa ń wọn nǹkan kékeré ló máa ń put wọn off lórí ọ̀rọ̀ okó dídó tó bá ṣe mọ̀ pé wọ́n ń ṣọ̀rẹ́ okó tó bá tún wá lọ handle wọn carefully ó ṣeé ṣe kán dọ̀tá okó completely tó bá wá handle wọn carefully tó jẹ́ kí wọ́n gbádùn ẹ̀ tó ṣe nǹkan tó yẹ kó o ṣe pẹ̀lú àwọn tí wọn ò nídọ̀ honestly speaking wọn ò ní sábà máa sọ pé wọn lọ ń dókòtà torí pé wọn ti wà used to wọn ti believe pé kò sẹ́ni tó lè handle àwọn bí wọ́n ṣe handle wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò nídọ̀ yẹn nígbà míì okó máa ń dùn wọn lábẹ́ ó máa ń dùn wọn ó depend lórí category tó fi gé idọ̀ yẹn ìmí wọn máa gé mọ́ flesh inú ẹ̀ débi wípé tó bá anytime tó bá ti fẹ́ dókó bẹ́ẹ̀ ni tó fẹ́ wọ labour pain ni bẹ́ni tó fẹ́ gbọ́jọ́ ọkú ni so irú àwọn yẹn báyẹn wọ́n nídìí kẹ́ máa lo lubricant tó pọ̀ fún wọn tó jẹ́ wípé a máa yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ ni òbó a máa yọ̀ bọ̀lọ̀ okó a máa yọ̀ bọ̀lọ̀ ẹ máa lo lubricant fún wọn débi pé lubricant yẹn ò ní jẹ́ kí wọ́n feel pain yẹn and irú àwọn tó bá ti wà used to ọkùnrin tó mọ lubricant tó mọ̀ wọ́n handle wọn ń sábà wò ta torí ìta fún wọn pain ló máa ń jẹ́ fún wọn àwọn tí wọ́n gédọ̀ wọn ó dẹ̀ ní category àwọn míì wọ́n gédọ̀ wọn ní pain míì máa ń ní pain so ẹ̀yin ọkùnrin tí àwọn obìnrin yín ń sá fún láti dóko ẹ lọ wo nǹkan tẹ́ ń ṣe tí ò right èyí tó nídọ̀ tí ò mọ̀ bóyáwó ò nídọ̀ èyí tó ń paná dóko èyí tó ń paná dóbò èyí tó mọ ibi tó máa touch lára obìnrin ẹ mú ọmú náà ẹ máa gé wọn jẹ lọ́mú ni ẹ ní mú ọmú wọn dáadáa ẹ mọ̀ yàtọ̀ lára pé kí wọ́n mú ọmú àti kán gé èèyàn jẹ ẹ fi ka ròbò náà gbogbo òbó máa ta wọ́n ni ẹ wá ní wọ́n ń sá fókó wọ́n á sá fókó mo ti sọ fún yín pé tẹ́ bá ń lábò ẹnu yín láti lè máa kọ figure 8 tí ẹnu yín ò bá ti kọ figure 8 ẹ lá òbò dáadáa ẹ jẹ́ kí n filẹ̀ báyìí ẹ̀yin ọkùnrin tẹ́ ń complain wọn ò dóko ẹ lọ máa look out fún green card àti signal látọwọ́ àwọn ìyàwó yín gbà yẹn lẹ máa mọ̀ wípé ẹ̀yin ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ má máa based on your own judgment kẹ́ tó máa jump lé wọn lórí ẹ jẹ́ kó máa fún yín ní signal kò sọ́gbọ́n obìnrin tó lè mú débẹ̀ tí ò ní fúnra rẹ̀ fún ẹ ní signal yẹn èyí ni mo mú wá fún yín lénìí shabarikolo.com ẹ lọ register ń bẹ̀ ire o ó dàbọ̀.